Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin Muslims brothers and sisters mi, nǹkan tá ní fún iftar tèní kò ju CatFish Pepper Soup àti potato lọ. Báwo la ṣe ń ṣe torí òun fẹ́ yẹ kẹ́ fi ṣínú. Ẹ lọ sọ́jà kẹ́ ra sweet potatoes, kẹ́ wá ṣe kíni kẹ́ ṣàn dáadáa, kẹ́ dice into smaller pieces. Ẹ ṣáà bí mi ṣe dice tèmi tí mo ti fọ́ dáadáa. Kẹ́ wá ṣí kẹ́ dà sínú pot, kẹ́ wá bu omi sí, omi tó tó sè ni o. Lẹ́yìn yẹn kẹ́ wá add onion, kẹ́ add chop rodo, atagúngún, seasoning, salt, kẹ́ wá yí papọ̀ kó combine dáadáa. After that kẹ́ wá add pea soup ingredients yín. Bẹ́ẹ̀ ni torí eléyìí ló máa fún ní sweet taste dáadáa. Lẹ́yìn yẹn kẹ́ ra nǹkan tó ń pè ní àchàrà. Àchàrà àwọn Ìgbò mọ̀, so ẹ ti rí lọ́wọ́ mi dúdú báyìí. Ó máa ń gùn kẹ́ fọ́ dáadáa kẹ́ gé ìwọ̀nba torí tó bá ti pẹ́ jù, tó bá dẹ̀ ti pọ̀ jù, ó máa ń jẹ́ kí pea soup kòkòrò ni. Lẹ́yìn yẹn kẹ́ wá add òróró sí. After that kẹ́ wá cover fún like 2 minutes. Lẹ́yìn tó bá ti tó 2 minutes kẹ́ wá ṣí, kẹ́ wá mú